oògùn tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin èèyàn àbí ìdákọ́lẹ̀ ń dà á láàmú àbó nídìí alẹ́ àbí nǹkan ọmọkùnrin ẹ̀ kò lè pàfọ́ọ̀mù dáadáa ó máa ń dédé ṣẹlẹ̀ náṣọ́rà tí ó jẹ́ pé àwọn nǹkan kan ló máa fà á àbá Arobosa ń ṣe ìgbà míì dẹ̀ ni ó máa ń jẹ́ pé wọ́n mu ẹ ti understand tó bá yẹ pé wọ́n mu ni ó fẹ́ jáṣẹ́ ẹ̀ ń sìn share fídíò yìí bá mi wá ẹsẹ̀ òsì adìyẹ ẹsẹ̀ òsì adìyẹ tó fi ń walẹ̀ yẹn gbé sísàlẹ̀ kòkò tó bá ti gbé sísàlẹ̀ kòkò kó èso agbe mẹ́ta lé lórí èso agbe mẹ́ta tó kó lé lórí yẹn wá bá mi kó orógbó lọ́pọ̀lọpọ̀ kó lé lórí wá gbé okó ọ̀gẹ̀dẹ̀ tí mo fi hàn yín gbé okó ọ̀gẹ̀dẹ̀ lé lórí kó wá fòdìdí ata rẹ̀ kan sí kó wá jó tó bá ti jó tán wá orógbó gbígbẹ àbí tútù sẹ́gbẹ́ kan wá kànáfùrù ó yẹ yín sìn kànáfùrù wá sẹ́gbẹ́ kan wá lọ orógbó yẹn àti kànáfùrù yẹn wá lọ kúnná dáadáa tó bá tutù jẹ́ ó gbẹ kó kú bí èlùbọ́ wá mixi ẹ̀ pọ̀ mọ́ àwọn nǹkan tá a kà síwájú yẹn tó bá ti mixi ẹ̀ pọ̀ mọ́ share fídíò yìí wọ́n mu ni o ó jẹ́ natural ni o ìyàwó ẹ̀ ló mu ni kíní kan ló mu oríṣi ọ̀nà tí wọ́n fi ń gbà mú nǹkan ọmọkùnrin pọ̀ I don't want to go there is no time but èyí tó bá wù kó jẹ́ o fẹ́ bọ́ nínú ìtúsílẹ̀ yẹn wọ́n ẹsẹ̀ òsì adìyẹ kò fi tẹ́lẹ̀ kòkò nǹkan tó fẹ́ ṣe yìí síwájú kó tó ṣiṣẹ́ yìí nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní account number ní fáwọn ọmọ aláìní 01232142254 account number fáwọn aláìní 01232142254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria ẹ WhatsApp wa lórí +27612956389 gbogbo ẹ̀yin tẹ́ bá lè get irú ẹ̀yin customer àtẹwà ní America Canada abẹ́ni tó wà Nigeria anywhere tó bá wà à ń fi àwọn ilé kọ́ àwọn èèyàn tí ò lágbára láti ra product wa a fi ń ṣèdánilẹ́kọ̀ọ́ fún wọn kán lọ ṣe kó dẹ̀ tún máa jẹ́ ládàá fún wa ní ayé ta wà yìí àbí tàbá tún ní sí láyé mọ́ àmọ́ wọ́n tó bá lówó àwa ní àwọn special tá a máa ń ṣe adẹ̀ láwọn product tó wà effective wọ́n mu ni ó jẹ́ natural ni àwọn èèyàn ń dúpẹ́ lórí ẹ̀ gẹ́ẹ̀tì caterpillar ìwọ ọmọkùnrin kó dẹ̀ gẹ́ẹ̀tì transformer 1100 power tó bá nípe níjà lórí àwọn nǹkan tá a kà síwájú yẹn weak erection ni low sperm count ni quick ejaculation ni àwa bá ṣe special pẹ̀lú ẹ̀ gbogbo bíkíbi tó bá wà wá máa deliver àwọn customers wa mọ̀ DHL làwa ń lò ó ti yẹ yín sìn kò sí ìrújú nínú ọ̀rọ̀ wa o ẹ WhatsApp wa lórí +27612956389 tó bá mú nǹkan ọmọkùnrin ẹ pé Global Dahiratu Dhikrlahi spiritual department a máa dá ẹ lóhùn obìnrin tó ní fibroid gẹ́ẹ̀tì bulldozer pet fibroid aláìsàn bóyá èèyàn wà ní orí diabetics ní èyíkéyìí nínú àìsàn gẹ́ẹ̀tì all in one natural apps kó dẹ̀ gẹ́ẹ̀tì